أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وأنا العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني كبت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا وخرج على قومه من المحراب فأوحيهم أن سبحوا بكرة وعشيا وخرج على قومه من المحراب وأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر بالكتاب مريم إذ انتبذت من
أرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أني يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا وأجاء المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا وإن لطائم من البشر إني نذرت للرحمن صوما ولم أكلم اليوم إنسيا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله ولا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت لا يموت وهو على كل شيء قدير. الحمد لله. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba aláàánú, ọba olóore, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san, ọba tó ṣọ́ wa di àkókò tá a wà yìí. A tọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa, ọ̀gá wa, olórí wa, olùkọ́ wa, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì tó jẹ́ wípé kò lọ sílé ìwé, ṣùgbọ́n Ọlọ́run ní kó máa mọ tí ẹni tó lọ ilé ìwé kó mọ̀. Ẹni tó tún lọ ilé ìwé, Ọlọ́run tún ní kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ní kí Ànábì kí wọ́n máa mọ tí gbogbo èèyàn bá mọ̀. Allahu Akbar. Ọlọ́run bá wa kẹ́ Ànábì wa Muhammad. Ọlọ́run bá wa gẹ́ Ànábì wa Muhammad. Mo kí gbogbo ẹ̀yin student mi. Lódodo, iye èèyàn tí ó rẹ́gísítà fún kíláàsì yìí wọ́n lè má máa rí ààyè ní time tá à ń ṣe kíláàsì wa yìí,
ṣùgbọ́n nígbà tí a bá ṣe kíláàsì tán ẹni tí kò bá rí first class wò wọ́n á tún padà àwọn náà lọ tún wò ẹ̀yin tí a bá wò ó tá a jọ ṣe kíláàsì kan náà papọ̀ nígbà tí ó bá tó àkókò tí a bá fún yín níṣẹ́ kan pé kẹ́ ẹ ṣe àwọn tí wọ́n wá lákòókò tá à ń ṣe kíláàsì lọ́wọ́ yìí àwọn náà wọ́n padà join wa alhamdulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ẹ jẹ́ kí a kọ́kọ́ ṣàlàyé fún wa kí ni pàtàkì nǹkan tí à ń ṣe yìí nínú Islam. Ẹ rí wípé nígbà tí Ọlọ́run tó fẹ́ rán Ànábì wa Muhammad níṣẹ́ nǹkan àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ sọ fún Ànábì Muhammad òun náà ni nípa ẹ̀kọ́ òun ni nígbà tí Ọlọ́run sọ nínú Al-Qur'an wípé ba'da a'udhu billahi minash shaitani bismillahir rahmanir rahim ikra bi'idhni rabbi ikra bi'idhni rabbi. Nígbà tí Ọlọ́run pàṣẹ fún Ànábì Muhammad wípé ìwà Ànábì Ọlọ́run rán màláíkà Jibril sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé lọ sọ fún Ànábì o ní kó máa kà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ò ní tíjà kankan rí ó wá bèrè lọ́wọ́ màláíkà Jibril pé ìwọ màláíkà Jibril kí ni tí mo fẹ́ kà ìwà Ọlọ́run wá ní sọ fún pé kó máa kà á ikra kó máa kà á àníṣe ìwà Ànábì máa kà á ikra bi ismi rabbik máa kà á ní orúkọ Ọlọ́run ọba rẹ kìí ṣe àyà ìgangan là ń sọ ṣùgbọ́n pàtàkì tí à ń pè ní ẹ̀kọ́ nínú ẹ̀sìn Islam ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ both Western and Islamic education gbogbo tó ń jẹ́ ẹ̀kọ́ láyé ní Islam fẹ́ ká kọ́ kódà ẹ̀kọ́ nípa àwọn tí wọ́n ń sin tí kò kì í ṣe Ọlọ́run fẹ́ ká kọ́ ẹ̀kọ́ nípa wọn kí a lè bá a lè rí ẹnu sọ̀rọ̀ ká lè bá a máa ṣe Ọlọ́run fẹ́ ká kọ́ ẹ̀kọ́ yẹn ká lè bá a máa ṣe òpinya láàrin òtítọ́ àti irọ́ eléyìí fi ń yé wa pé nínú Islam ẹ̀kọ́ kíkọ́ in tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ni ẹ̀kọ́ kíkọ́ in tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ni ṣe wá rí nínú àdánwò tí a nílé ní gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n sọra wọn sínú òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló sọra rẹ̀ sínú òkùnkùn kí ló fà á àdìtà Ànábì Muhammad kan sọ à ń pe àdìtì yẹn ní àdìtì kòdìsí Ọlọ́run tó dá wa tá a sọ pé a ti ṣe tán a sọ pé a ti gbọ́ ìwà Ànábì o sẹ̀mẹ́ẹ̀ná a ti gbọ́ wà àtọ̀ọ̀nà a sì ti gbà fún ìwà Ànábì Muhammad a ti gbọ́ a sì ti gbà gbogbo tó sọ fún wa nípa Ọlọ́run ṣùgbọ́n sẹ̀mẹ́ẹ̀ná wà àtọ̀ọ̀nà wa yẹn kò jiná délẹ̀ kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé sẹ̀mẹ́ẹ̀ná wa ìwọ Ọlọ́run o tá a fi ń jẹ́rìí pé ìwọ Ọlọ́run a ti gbọ́ a sì ti gbà gbígbọ́ wa àti gbígbà wa kò tí ì fẹsẹ̀ múlẹ̀ tí a bá kọ̀ tí a ò bá mọ̀ nípa Ọlọ́run àdìtì Ànábì wa Muhammad wá sọ fún wa wípé o nígbà tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ ti gbà fún Ànábì wa Muhammad Ọlọ́run wá ní o kẹ́ ẹ tó máa sìn mí Ọlọ́run o Ọlọ́run ní fa'arifuni qabla an ta'buduni fa'arifuni qabla an ta'buduni Ọlọ́run ní nígbà tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ ti gbà fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá lọ mọ̀ mí ẹ lọ mọ̀ èmi Ọlọ́run ẹ lọ mọ̀ mí Ọlọ́run ní ẹ mọ̀ mí kẹ́ ẹ tó máa sìn mí ẹ lọ dá èmi Ọlọ́run mọ̀ kí ni àwọn nǹkan tí mo fẹ́ kí ni àwọn nǹkan tí mi ò fẹ́ kí ni àwọn nǹkan tí mo sọ kí ni àwọn nǹkan tí mi sọ àwọn ọ̀rọ̀ Ọlọ́run ẹ ti dá mọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ irọ́ Ọlọ́run wá ní o sọ fún wa Ànábì wa Muhammad pé kí gbogbo àwọn àlùmọ̀ rẹ
gbogbo ẹ̀dá èèyàn pátápátá kí wọ́n lọ mọ̀ mí ká tó máa sìn mí. Ẹ rí i pé tá a bá dé wọlé ayé lénìí, mùsùlùmí gbogbo tá a fi lo ìgbésí ayé wa lọ́lọ́run ti pèsè fún wa. Ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé àwa fúnra ara wa àmọ́ ọlọ́run ká tó máa sin ọlọ́run, olówó àfà tó jẹ́ wípé tí àjálù kan bá ṣẹlẹ̀ sí mùsùlùmí yóò ní òun ò tiẹ̀ mọ̀ kíní o, akúkú sin ọlọ́run kò kúkú gbàdúrà wa, a pè é kò dá wa lóhùn, afàáfàáfà kò gbọ́ títí wa. Ẹni tó bá ń sọrú gbólóhùn báyìí jáde kò tí ì dá ọlọ́run mọ̀ ni, kò tí ì dá ọlọ́run mọ̀ ni. Torí pé ẹni tó bá dá ọlọ́run mọ̀ yóò mọ̀ wípé ọlọ́run Allah ó ní Allahumma malikal mulki, Allah ọba tí máa yí nǹkan padà, ọba tó ní ìkápá, òun ló ní àṣẹ lórí sánmà méjèèje àti ilẹ̀ méjèèje. Òun ló lè ní kí nǹkan máa jí tí ó sì máa jí, òun ló lè ní kí nǹkan máa sùn tí ó sì máa sùn, òun yóò pàṣẹ wípé nǹkan kó máa ga yóò sì máa ga, ó lè ní kí nǹkan máa kúrú yóò sì máa kúrú. Ó lágbára láti sọ pé dúdú kó máa jáde nínú funfun, funfun kó máa jáde nínú dúdú. Ó lè sọ, ó pàṣẹ pé nǹkan méjì tó dàbẹ́ ní pé wọ́n fẹ́ pàdé ara wọn báyìí, ọlọ́run wà nírọ́, ẹ gbọ́dọ̀ pàdé ara yín, ẹ gbọ́dọ̀ farakanra yín. Example tí mo lè fún yín, ó ní òkun àti ọ̀sà. Òkun àti ọ̀sà àwọn méjèèjì wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí. Òkun, ẹ mọ̀ pé ẹni tí ara ẹ̀ máa ń ṣe gàlè òun ni òkun. Tí òkun bá ti bó ṣe ń ṣe gàlè tó yẹn, bí ti máa ń ru yẹn, kò ní ever kó fara kan ọ̀sà. Lára títóbi ọlọ́run nìyẹn, lára gíga ọlọ́run nìyẹn, lára pípọ̀ ọlọ́run nìyẹn, lára tó tẹ̀lé mọ́líkà máa ń tàṣàwọ̀ ọlọ́run nìyẹn. Gbogbo tó ti kú ọlọ́run á pàṣẹ pé ó yá dìde. Ìtẹ̀yẹn ti sọ pé kò lè jí mọ́, ọlọ́run ní ó yá máa jí. Ìtòlè tí a ní kò lè pọ̀ mọ́, ọlọ́run ní ó yá máa pọ̀. Ibi tí gbogbo ẹ̀dá èèyàn tí wọ́n sọ pé kò ti sí nǹkan kan mọ́, Allahu Akbar, abẹ́ẹ̀rí títóbi ọlọ́run. Lára eléyìí gangan ó ní nǹkan tó jẹ́ pé ó mú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí má dá ọlọ́run mọ̀. Mùsùlùmí tó bá jẹ́ wípé a fi àdánwò kan lénìí tó wá ń sọ wípé ìwọ ọlọ́run gbogbo tó kúkú ṣe náà, aṣàdúà, aṣẹ àgbàwẹ̀, aṣẹ gbogbo ẹ̀ náà, ó tún ṣe kankan fún wa. Mùsùlùmí bẹ́ẹ̀ ó nílò láti lọ mọ ọlọ́run náà. Òun lọ́lọ́run fi sọ fún ànábì nínú àdìtì yẹn pé fa'rifuni qabla an ta'buduni faman la ya'rifuni fa kayfa ya'budun. Ọlọ́run ní ẹ lọ mọ̀ mí o kẹ́ ẹ tó máa sìn mí. Ọlọ́run ní tí ẹ bá kọ̀ tẹ́ ẹ bá fi lè mọ èmi ọlọ́run, a jẹ́ pé ẹ máa níṣòro nìyẹn o nípa mímọ èmi ọlọ́run bá Allah. Òun lọ́lọ́run fi wá fi ànábì wa Muhammad, ó fi ànábì ránṣẹ́ sí wa kí a lè bá gbọ́ ànábì yìí, ká lè gbọ́ ànábì wa Muhammad yìí. Torí pé mùsùlùmí ò sí nínú ẹni tí ó máa dààmú káàkiri ayé mọ́, mùsùlùmí ò sí nínú ẹni tó yẹ kó máa sunkún kiri mọ́. Afàdánwò kan, ìwọ nìkan kọ́ la fàdánwò kan, àwọn ànábì ọlọ́run gbogbo wọn pátá la fàdánwò kan. Tó o bá ti jẹ́ mùsùlùmí, máìndì ẹ gbọ́dọ̀ prepare sílẹ̀ pé mi ò nílò láti máa sáré kiri. Ní tí mo nílò nígbésí ayé mi kò ju kí ni Allah. Ní tí mo nílò nígbésí ayé mi ó ní kí ni Allah. Lára àwọn ìdí tó fi jẹ́ pé ọ̀nà wo láfi wá gbà láfi wá mọ ọlọ́run. Lára ọ̀nà tá fi mọ ọlọ́run náà ni pé ká kọ́ báwo ni a ṣe lè ka alukur'an. Ara àwọn ìgbésẹ̀ tá a máa gbé nìyẹn. Lára ẹ̀ náà ni ká gbọ́ wáàsí, lára ẹ̀ náà ni ká mọ báwo la ṣe lè ka alukur'an. Ìtọ́ mú wa dààmú láyé lénìí, tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa, ìtọ́ mú wa dààmú láyé, ìtọ́ mú wa máa sunkún, ìtí máa mú wa bara jẹ́, ó náà nítorí wípé àti ìdá ọlọ́run yẹn mọ̀ bó ṣe yẹ ká dà mọ̀. Eléyìí gan ló jẹ́ kí a ṣe àgbékalẹ̀ ilé kéwì yìí. A dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. A ti bẹ̀rẹ̀ ilé kéwì pẹ̀lú àwọn èèyàn kan nígbà kan tó jẹ́ pé a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń ka Qur'an, ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń ka Qur'an, ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń ka Qur'an.
so èyí táwa fẹ́ bẹ̀rẹ̀ lẹ́nìí a fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni ẹ lọ mú báírò yín ẹ mú pẹ́ńsù yín gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa ẹ dẹ̀ má sọ pé bóyá mi ò rò pé mo lè mọ̀ wàláhì kò sí tẹ́ ẹ lè mọ̀ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ọlọ́run fún yín làákàyè ok tẹ́ ẹ bá sọ pé ó le koko ó yé àìrọ́ kò sí tá a fẹ́ ṣe láyè tí ò ní pè níjà títí ẹ kọ́kọ́ lọ yọ kúrò lọ́kàrà yín pé ẹ lè mọ̀ ṣe rí kíní kan wà tọ́lọ́run dágbọ́n àwọn ẹ̀dẹ́ ènìyàn number one nínú tọ́lọ́run fi sí wa lára tó lágbára ẹnu yìí kò sí tí ò lè ṣe ẹlẹ́ẹ̀kejì làákà yìí ṣẹ́ni tẹ́ ẹ bá ti fẹ́nu sọ nǹkan pé mi ò rò pé mo lè mọ̀ kíní yóò wá bọ́ sínú làákà yìí yóò wá máa sọ fún ara yín pé o ò lè mọ̀ o ò lè mọ̀ gbogbo ara yóò wá kọ nǹkan yẹn ntí máa ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n tí yàn bá sọ pé pẹ̀lú ògo ọlọ́run mo fẹ́ mọ kíní màá sì mọ̀ bẹ́ẹ̀ náà sì ni èèyàn mọ̀ bẹ́ẹ̀ náà ni èèyàn mọ̀ àwa bẹ̀ ọlọ́run bá a ṣe wá fẹ́ bẹ̀rẹ̀ lẹ́nìí a sọ pé yóò easy ṣùgbọ́n ọlọ́run ọba Allah òun nìkan lọ́ba tí máa jẹ́ kí nǹkan kó rọrùn fún ẹ̀dá a bẹ̀ ọlọ́run jẹ́ kó rọrùn fún wa ọlọ́run Allah a bẹ̀ ọlọ́run jẹ́ kó rọrùn fún wa ọlọ́run Allah a bẹ̀ ọlọ́run jẹ́ kó rọrùn fún wa ọlọ́run Allah gbogbo ẹ̀yin tí mo ti fi kọ́ ìdàtọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n send mail sí mi ẹ lọ print out àwọn mail yẹn email gbogbo àwọn messages yẹn ẹ rí àwọn bíi nọ́mbà yẹn lókè message tí mo send sí ẹ click lórí rẹ̀ yóò gbé gbogbo tírà tó wà níbẹ̀ wá ẹ wá lọ print gbogbo ẹ̀ jáde so ẹ lọ print gbogbo ẹ̀ jáde so ẹ dákun nítorí tọlọ́run mo fi ọlọ́run bẹ̀ yín ṣe rí bá a bá ṣe pọ̀ níbẹ̀rẹ̀ yìí ẹ jẹ́ ká pọ̀ títí tá a fi parí rẹ̀ ẹ jẹ́ ká pọ̀ títí tá a fi parí rẹ̀ so ṣùgbọ́n ká tó wá bẹ̀rẹ̀ mo fẹ́ bẹ̀bẹ̀ kinní kan ṣe rí ilé kéwù yìí ilé kéwù ọ̀fẹ́ ni ilé kéwù tá à ń ṣe yìí ilé kéwù ọ̀fẹ́ ni ṣùgbọ́n tẹ́ ẹ bá wò ó ẹ rí wípé data tá à ń lò yìí owó la máa ń fi lọ ń rà wọ́n ẹ̀wẹ̀ tá à ń lò lọ́wọ́ yìí Airtel ni wọ́n ń porúkọ rẹ̀ ẹ rí pé ó clear dáadáa èmi náà rí mo rí gbogbo àwọn fídíò tó wà wájú mo rí pé ó clear dáadáa kó lè bá wa máa wá rọ̀ wá lọ́rùn gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ tó bá lágbára ìdákan máa ṣe fún mi ni wípé kí lè kí òun lè bá máa lọ dáadáa ní gbogbo ìgbà torí pé data yẹn Airtel yẹn rẹ̀ ní èyí tá a máa ń rà mẹ́gà kìíní ẹ̀ ní 15,000 naira ni ìparí oṣù ni ó parí ṣùgbọ́n in tí mo lè máa ṣe nìyí tí ẹ bá ti lágbára tó bá ti nífẹ̀ẹ́ láti sọ́pọ̀tì ilé kéwì yìí ẹ kàn máa ra bóyá kẹ́ ẹ bọ́ sórí nínú owó yín ẹ lè transfer data sínú phone number tí mò ń lò fún kínní tẹ́ bá ti fẹ́ ṣe ẹ kàn ra data lásán ni iyekíye tẹ́ bá ti rà yóò bọ́ sórí account yóò bọ́ sórí nọ́mbà yẹn gangan so èmi ò ní problem tí tèmi ní kẹ́mi kàn wá láti Monday sí Thursday láago 4:30 kí n kàn wá kí n kàn kọ́ yín ó ní tí tèmi nìyẹn now so ẹ rí i pé kó lè bá wa máa clear báyìí ní gbogbo ìgbà torí ìgbà míì a máa ṣe ojú rádaràda nígbà tí ojú ọjọ́ ò bá dáa but nítorí pé tí data ilé olówọ́n jù Nàìjíríà olódẹ̀ dáa jù torí ẹ̀ so ẹni kí Ọlọ́run bá fún lágbára màá kàn send nọ́mbà yẹn sí yín ẹ̀yin ó kàn send data síbẹ̀ ẹ kàn bí ìgbà pé ẹ fẹ́ ẹ ti onílàáká ìníyín náà èyí tí a wá fẹ́ bẹ̀rẹ̀ lónìí ní orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run èdè Yorùbá la fi máa ṣe àwọn èdè ìbánisọ̀rọ̀ wa náà mo kí gbogbo yín lágbára Ọlọ́run yóò jẹ́ kó rọ̀ yín lọ́rùn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ó sú wa
mo fẹ́ kí gbogbo yín ẹ lọ print out kọ́ ìdá tí mo ti send sí yín. Ẹ̀yin tí ẹ ò bá tí ní lọ́wọ́ tí ẹ tí rí kọ́ ìdá tí ẹ lọ wo email address yín. Ẹ̀yin tí ẹ bá wá tí ní lọ́wọ́ ẹ send message sí mi, màá wá forward kọ́ ìdá tí ẹ sí yín. A ṣe wàhálà rẹ̀ lánàá, a scan gbogbo ẹ̀ la ní pé ká send ẹ̀ sí gbogbo ẹ̀yin olóríire. Masha Allah, Masha Allah. Now gẹ́gẹ́ bí nǹkan tí ẹ rí pé tá bá fẹ́ kọ abidi apá àlàáfíà táwọn èèyàn ń pè ní apá òsì, òun láti máa kọ abidi náà, bẹ́ẹ̀ náà ni abc. Ṣùgbọ́n nínú kíní kan tá nǹkan ẹ̀kọ́ àkọ́kọ́ tá a fẹ́ kọ́ òun là ń pè ní Arabic alphabet. Alphabeti Arabic alphabet. Arabic alphabet ó dàbí bàbá fẹ́ kọ ABCD. Ṣé yẹn yé wa? Ó dàbí bàbá fẹ́ kọ ABCD. Now ṣùgbọ́n tá bá fẹ́ kọ Arabic alphabet, apá ọ̀tún lòun ti máa bẹ̀rẹ̀, eléyìí tó fi yàtọ̀ sí apá òsì tí ti àwọn olóyìnbó àti ti oní Yorùbá tí wọ́n ti máa bẹ̀rẹ̀. Now ẹ wá dákun torí Ọlọ́run o, bóyá ńgbà míì wà mo lè máa sọ̀rọ̀ kó jẹ́ pé mo ti sáré ṣe nǹkan tí mo fẹ́ ṣe gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó bá kọ́yàn tán nílé ìwé. Lára ẹkùn tí wọ́n tá ń retí lọ́wọ́ akẹ́kọ̀ọ́ wa ni pé kó lọ túnwé rẹ̀ gbé. Ìyẹn ni pé ẹ lọ tún fídíò yìí wò, ẹ tún wò, ibi tí ò bá yé yín ẹ lè ṣe àtúnṣe sí i. Now ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa, èyí tá a kọ́kọ́ fẹ́ ṣe òun náà ni Arabic alphabet. Àkọ́kọ́ iye tó jẹ́ ó jẹ́ 28, méjìdínlọ́gbọ̀n ó jẹ́ 28 ní gbogbo wọn. A wá kọ wọ́n báyìí. Àwọn kankan wà tí ká tó kọ. Ṣé rí Arabic alphabet òun là ń pè ní òpó tó mú ilé ró. Ìdí tó fi jẹ́ òpó tó mú ilé ró torí pé òun ni tó bá tó àkókò kan òun náà láṣopọ̀ táṣopọ̀. Ẹ wo, ẹ jẹ́ kí n kọ bismillahi. Ó ní bismillahi tẹ́ ń wò yìí, bismillahi òun lẹ̀ ń wò yìí. Arabic alphabet náà ni wọ́n so pọ̀. Ẹ máa wò, báàlì yìí, sí ní, mímù ní, alif ní, wọ́n join láàmù bíbá ẹ̀. Háò ní, wọ́n fi sọ di bismillahi. Gbogbo eléyìí náà ni ó padà yẹ́yìn náà, ṣe ti gbọ́. Ẹ lọ fọkàn yín balẹ̀ o. Bí màá ṣe kọ́ yín, Ọlọ́run yóò kọ́ mi màá ṣe. Ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀. Masha Allah, Masha Allah, Masha Allah. Now ó dàbí ẹni wípé now okay, ẹ jẹ́ ká ṣe báyìí. Arabic alphabet, àwọn kan wà tá a gbọ́dọ̀ mọ̀, a gbọ́dọ̀ lè há sórí, a ó há sórí, a máa memorize ẹ̀, a há sórí, a gbọ́dọ̀ lè kọ sílẹ̀ fúnra ara wa. Ó dẹ̀ lẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, a gbọ́dọ̀ lè dá mọ̀, ká lè identify ẹyọ kọ̀ọ̀kan rẹ̀, ká dá mọ̀. Now a gbọ́dọ̀ lè dá mọ̀, ká dá mọ̀ bó ṣe yẹ kó ṣe rí. Now bákan náà
a gbọ́dọ̀ lè pè bó ṣe yẹ ká ṣe pè é, a gbọ́dọ̀ lè pè wọ́n bó ṣe yẹ ká ṣe pè wọ́n. Kíkọ sílẹ̀, a gbọ́dọ̀ lè kọ wọ́n sílẹ̀, writing them down. A gbọ́dọ̀ lè dá wọn mọ̀, a gbọ́dọ̀ pè bó ṣe yẹ ká ṣe pè é, a gbọ́dọ̀ lè há sórí. Ó jẹ́ mẹ́rin bẹ́ẹ̀. So ibẹ̀ náà là ń lọ báyìí. Gẹ́gẹ́ bí mo sọ pé 28 méjìdínlọ́gbọ̀n òun ni. So eléyìí nígbà tí bá kọ wọ́n tán, màá wá tún kọ́ ní kíkọ alif bá dáadáa ní kíní kan tá à ń pè ní transliteration. A kọ bí bàbá fẹ́ kọ́ ní èdè Yorùbá. Ṣé rí kọ́ ìdáàtì tí mo ní kẹ́ lọ print out yẹn, kọ́ ìdáàtì yẹn òun lẹ́ ó máa padà wá lò. Èmi ó kàn gbé tírà lọ́wọ́, èyí máa sọ fún yín, ẹ̀yin ló máa máa jọ wo tírà wa inshallah. Now nínú ẹ̀yin tẹ́ bá ní tírà yẹn lọ́wọ́, ẹ ti rí pé Arabic alphabet yìí òun ni number 1 níbẹ̀. Now ó ní ṣé àárín dáadáa o. Ẹ jẹ́ ká dúró sórí eléyìí, ẹ jẹ́ ká dúró sórí eléyìí kó má dàbí ẹni wípé náà ó dàbí ẹni pé ẹnìkan sọ pé Alájà wa Rukayat Babatunde wọ́n ní àwọn ti rí pé mo ti sẹ́ndì ẹ̀ sáwọn ṣùgbọ́n àwọn ò rí kíní yẹn ṣí. Now wọ́n ní àwọn rí pé mo ti sẹ́ndì ẹ̀ sáwọn ṣùgbọ́n àwọn ò tí ì rí kíní yẹn ṣí. Ok, bóyá in tó máa ṣẹlẹ̀ mà, ẹ tún ímeèlì yín sẹ́ndì sí mi, màá tún fọ́wọ́dù sí ẹ̀yin. Ẹ sẹ́ndì ẹ̀ sínú inbox mi, ẹ sẹ́ndì email address yín, ẹ sẹ́ndì ẹ̀ sínú inbox mi. Now ẹ sẹ́ndì email address yín, ẹ sẹ́ndì ẹ̀ sínú inbox yín, sínú inbox mi. Now mo tún gbogbo yín kí lẹ́ẹ̀kan sí. Ṣé rí gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín, ẹ̀dá tọ́lọ́run dá àwa ẹ̀dá ènìyàn, àwọn nǹkan méjì kan lágbára nínú ara wa, ahọ́n wa àti làákàyè tọ́lọ́run fún wa. Ṣé rí ahọ́n tọ́lọ́run fún wa yìí, a gbọ́dọ̀ máa fi sọ tí ò dáa. Mi ò rò pé mo lè mọ kíní yìí o, mi ò rò pé kíní yìí lè ṣeé fún mi o, mi ò rò pé kíní yìí lè mi, èmi tí mo ti dàgbà. Wàláhì àìmọye àwọn àgbàlagbà tí wọ́n tún kọ́ kéwú, tí wọ́n tún mọ kéwú ju àwa tá à ń kọ́ yẹn yìí lọ. Àìmọye àwọn èèyàn ni wọ́n fara ara àgbàlagbà ni wọ́n fi kọ́ kíní ọ̀hún, tó jẹ́ pé kí wọ́n tó padà wá mọ̀, wọ́n padà wá mọ̀ nǹkan yẹn náà ni. Now eléyìí ni à ń pè ní alifábẹ́ẹ̀tì títí kéwú, òun là ń pè ní alifábẹ́ẹ̀tì kéwú. Ṣé tó bá yá gẹ́mọ̀ sọ fún wa pé kọ́ ìdá àtúwà yẹn lá máa lò,
nǹkan print ẹ kàn print it out tẹ́ bá ti print ẹ̀ jáde now so now tẹ́ bá print it out ẹ̀yin náà padà rí pé a nílò láti máa tún kọ nǹkan but àwọn nǹkan ẹ̀kọ́ kan la máa kọ nǹkan sí ojú pátákó so now alhamdulillah màá kọ́kọ́ kà fún wa nígbà tí bá kà fún wa tán kí gbogbo wa kí àwa náà kí á lè bá tún lè rí kọ́ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run tá a bá parí kíláàsì yìí tán ẹ tún lọ tún wò ẹ dákun ẹ tún lọ tún wò ẹ̀yin tí ẹ ò bá sí kíláàsì nígbà tá a bá ń kọ́ wọn ní ẹ̀kọ́ yìí ẹ̀yin náà tún gbọ́dọ̀ lọ tún wò kíkiní lè bá yé yín dáadáa kẹ́ ẹ wò gbogbo bí mo ṣe demonstrate bí mo ṣe yíra bí mo ṣe sọ bí mo ṣe ń sọ̀rọ̀ kí ẹ̀yin náà kẹ́ ẹ lè bá kà dáadáa ọlọ́run yóò jẹ́ kó rọrùn fún wa insha allah bi'idhnillah. ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sí ahọ́n wa làákàyè wa yìí ẹ jẹ́ ká fi níta bá ti sọ tó ti wọnú ẹ̀mí wa yóò bọ́ sínú làákàyè yóò wá gbé wá sí gbogbo ara pé bẹ́ẹ̀ ni tí a bá sọ pé ní ìsìn pé mo fẹ́ kó rí mọ́ fọ́ mi tí èèyàn bá sọ̀rọ̀ yẹn tọkàntọkàn orí ó sì mọ́ fọ́yàn kẹ́ ẹ lè mọ ohun tí ń bẹ nínú ahọ́n yìí torí pé ahọ́n yìí tó bá ti sọ jáde yóò wá transfer rẹ̀ sínú ọpọlọ náà wá ní ó yá kó rí bẹ́ẹ̀ yóò sì mọ rí bẹ́ẹ̀ àṣẹ ọlọ́run ni torí ẹ̀ ló fi dáa kó jẹ́ pé kéèyàn máa kódà kí ọ̀nà má sí níbì kan kéèyàn máa ní lágbára ọlọ́run ọ̀nà ó ṣí fún mi lágbára ọlọ́run ọ̀nà máa ṣí fún mi téèyàn bá ti sọ bẹ́ẹ̀ téèyàn bá ti lè máa sọ bẹ́ẹ̀ tó ń sọ dáadáa síra rẹ̀ pé irọ́ ayé mi ò tún bàjẹ́ kódà káyé àwọn kan máa rí bákan téèyàn bá ti sọ pé ayé tèmi ò ní rí báyìí tó bá ti sọ bẹ́ẹ̀ làákàyè rẹ náà máa reject ẹ̀ oríkèéríkèé ara rẹ náà wà máa sọ pé irọ́ oríire ò ní gbàbọ̀dè aburú ò ní ṣẹlẹ̀ sí ọ gbogbo àwọn nǹkan báyìí ò ní tí máa ṣẹlẹ̀ sí làákàyè so tí wọ́n bá sọ pé mo fẹ́ mọ kéwú yóò sì máa mọ̀ ọ́n bí wọ́n bá lóun fẹ́ mọ nǹkan kankan ó fẹ́ fi nǹkan ṣe tọ́lọ́hún yóò máa ṣeé ṣe bó ṣe rí nìyẹn. now ẹ wá jẹ́ ká wọlé ẹ mọ̀ pé mo sọ pé 28 ní gbogbo wọn ṣùgbọ́n nínú 28 yẹn sì mélòó la ti rí kọ́ mbẹ́ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 nítorí pé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa la lè má ti print out kọ́ ìdàtú wa ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá ti print it out ẹ jẹ́ kí n mọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti print it out ẹ jẹ́ kí n mọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti print out kọ́ ìdàtú yẹn mo fẹ́ mọ iye ju àwa tá a ti ṣe bẹ́ẹ̀ now tí ẹ ò bá dẹ̀ tí print it out tẹ́ ẹ bá ti print it out ẹ jẹ́ kí n mọ̀ eléyìí ọ̀la ń pè ní alif eléyìí là ń pè ní ba ta eléyìí là ń pè ní tha eléyìí là ń pè ní jim eléyìí là ń pè ní ha eléyìí là ń pè ní ha eléyìí là ń pè ní kha dal náà ẹ jẹ́ kí n mú igi tí a fi máa ń ka. eléyìí là ń pè ní dal eléyìí là ń pè ní zal eléyìí là ń pè ní rọ eléyìí là ń pè ní zaim eléyìí là ń pè ní sin eléyìí là ń pè ní shin eléyìí là ń pè ní sod
eléyìí là ń pè ní dọ́ọ̀d, eléyìí là ń pè ní tọ́ọ̀, eléyìí là ń pè ní zọ́ọ̀. lẹ́ẹ̀kan sí alif, ba, ta, tha, jim, ha, kha, dal, dhal, ra, zain, sin, shin, sod, dod, to, zo. Now, ṣé ti wò dáadáa? Ṣé ti wò dáadáa? Now, ẹ wò dáadáa. Ẹ̀yin náà ẹ kọ́ àkà sínú, ẹ kà sínú. Naam, ẹ kà sínú. Ẹ wò dáadáa. Màá wá kọ kíní rẹ̀ fún yín báyìí. Ìta ń pè ní bí ògbìfọ̀ rẹ̀, transliteration rẹ̀. Màá kọ transliteration rẹ̀ fún wa. Ẹ wá jẹ́ ká wò báyìí. Ó ní gbogbo tí mò ń kọ fún yìí ó wà nínú kọ́ìdàtì yẹn o. Ó wà nínú kọ́ìdàtì yẹn. Kẹ́ wo number 1. Alif, ba, ta, tha, jim. Ẹ kọ sílẹ̀ o. Ha, kha, dal, dhal, ra, zain, sin, shin, sad, ta, zo, ain. Okay. Sod, dod lélẹ́yìí. Tọ́ nìyí. Zọ́ nìyí. Now, ẹ jẹ́ ká wò dáadáa. Ẹ jẹ́ kí n kúrò lójú pátákó. Bismillahir Rahmanir Rahim. Alif, ba, ta, tha, jim, ha, kha, dal,
ذال را زعين سين شين صاد ضاد طاء ظا. Gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́, mo fẹ́ kí kó tó di ọ̀la ẹ lọ há gbogbo eléyìí sórí kí a lè bá a ka ìyókù rẹ̀ náà lọ́la. Ṣùgbọ́n kó tó di ọ̀la ẹ jẹ́ ká make sure wípé a tún lọ tún fídíò yìí wò. Àwọn èyí tí kò bá yé wa ń bẹ̀ ká lè fi ṣe correction rẹ̀, ká lè fi bá a ṣe correction rẹ̀. Now ẹ jẹ́ ká wò lẹ́ẹ̀kan sí i. Ẹ jẹ́ kí n máa sọ kẹ́ ẹ máa wo ẹnu mi. Ẹ jẹ́ kí n súnmọ́ wa dáadáa. Bismillahir Rahmanir Rahim. Alif, 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 ba, 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 ta, ta, ta. Ẹ wo bí mo ṣe ṣe ẹnu yẹn. Fa, fa, fa. Jim, 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 jim. Ha, ha, ha. Kha, kha. Dal, dal, dal. Dhal, dhal, dhal. Ra, ra, ra. Za'in, za'in. Sin, sin, sin. Shin, shin. Sod, sod. Dod, dod. To, to, to. Zo, zo, zo. Ain, ain. Ghain, ghain. Fa, fa, fa. Qaf, qaf, qaf. Kaf, kaf, kaf. Lam, lam, lam. Mim, mim, mim. Nun, nun, nun. Wa, wa, wa. Ha. Okay, mo tún ti lọ sí ibi tí ó yẹ kí n lọ. Now ibi tí a ti máa dá dúró lónìí nìyẹn, torí pé a fẹ́ di ẹrù púpọ̀ jù lé wa lórí. Now ẹ jẹ́ ká kọ eléyìí sílẹ̀ láàrin ìṣẹ́jú mélòó kan. Ẹ jẹ́ ká kọ sílẹ̀, ká kọ gbogbo ẹ̀ sílẹ̀. Masha Allah. وأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. وأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. قال إني عبد الله آتاني الكتاب وجعلني
رحمتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. نعم ما شاء الله. Naam. Okay. Sod àti dọ́ọ̀d. Dọ́ọ̀dì òun máa ń ní ọmọ. Naam. Ẹ ṣeun gan fún ìbéèrè bẹ́ẹ̀ béèrè yẹn, mistake ni èmi ni mi ò fi ọmọ sí inú dọ́ọ̀d. Dọ́ọ̀dì máa ń ní ọmọ. Sọ́ọ̀dì ò kí ń ní ọmọ. Sọ́ọ̀dì máa ń ní ọmọ. Alifu kò lọ́mọ kankan, yóò dúró bíi 1 ni. Bá ó máa ń ní ọmọ nísàlẹ̀. Ó ní nígbà tí a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo sọ fún wa pé a gbọ́dọ̀ lè dá àwọn aráàfin yẹn mọ̀. Gbogbo àwọn kìíní là ń pè ní aráàfin o. Aráàfin ni à ń pe orúkọ wọn. Náà bá ó lọ́mọ nísàlẹ̀, tá ó lọ́mọ 2 lókè, sá òun ní ọmọ 3 lókè, jìn ó lọ́mọ nínú, ha kò lọ́mọ kankan, ha ọmọ wà lókè mi báyìí o, ọmọ wà mi báyìí o, ha òun lọ́mọ o, dáàlì kò lọ́mọ, zad ó lọ́mọ lókè bí, rọ kò lọ́mọ o, rọ ò lọ́mọ o, zain òun lọ́mọ, sin kò lọ́mọ, shin ó lọ́mọ 3, sod kò lọ́mọ, dod òun lọ́mọ lókè, tọ́ kò lọ́mọ, zọ ó lọ́mọ. فاختلف الأحزاب من بينهم وويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين. أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين. يوم العسرة قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون. نحن نرث الأرض فيها وإلينا يرجعون. إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه
لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. Náà, ibi báyìí ni a ti dá ẹnu dúró lónìí, inshallah. Gẹ́gẹ́ bá a ṣe sọ pé òní a kàn introduce díẹ̀ sí wa, a ṣe introduction, then a dẹ̀ ní pé kí a kọ́ra wa ní àwọn nǹkan 1 or 2 things díẹ̀. Ṣùgbọ́n kí ó lè bá a yé wa dáadáa, ẹ jẹ́ kí a gbìyànjú ká tún lọ tún fídíò yìí wò lẹ́ẹ̀kan sí i kí ó tún lè yé wa. Ẹ jẹ́ ká jọ pa ọkàn wa pọ̀. Ìrìn àjò tó lágbára ni ìrìn àjò yìí, ṣùgbọ́n kì í ṣe ìrìn àjò tó le. Ìrìn àjò tó dáa ni. Ìrìn àjò tó jẹ́ pé ó ní ẹ̀san láyé àti ní àlìkíyámà ni. Ọlọ́run yóò san gbogbo èmi àti yín, yóò san wá ní ẹ̀san dáadáa. Lẹ́ẹ̀kan sí ká tún máa lọ. Alif, ba, ta, sa, jim, ha, kha, dal, zal, ra, zain, sin, shin, sod, dod, to, zo. Lágbára Ọlọ́run a ó complete ẹ̀ lọ́la, a ó tún wá mú gbogbo ẹ̀ papọ̀. Ẹ lọ ha sórí kó tó dọ̀la, ẹ gbọ́dọ̀ lè dá wọn mọ̀, ẹ wù wọ́n bá ṣe rí dáadáa. Masha Allah, àánú Ọlọ́run kò ní fi gbogbo yín sílẹ̀. Al-Fatihah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. السلام عليكم ورحمة الله وبركاته. يا أبتي إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا. يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا. يا أبت إني أدعو من الرحمن وتكون للشيطان وليا. قال راغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا. قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا.